Koiki Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media. Àwọn sọ́lára àgbà yìí dá, àwa ló láṣà àti èdè. Ìgbéde lárugẹ nílẹ̀ Oòduà o, àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media. They never sabi wetin we carry for her. But they move closer before them to sabi. I said they never know wetin we carry for body. But they move closer before them to sabi. Ọ̀kìn lọ lọ́jà ẹyẹ, ìhun ló ló lájú. Ẹyẹ tó torí kodò bí àdán àgbẹ̀dẹ̀lẹ̀ tó. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa. Ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa. Ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè gbódúdú àga. Òdúdúwà tó bá lè gbé wá. Ọmọ Odùduwà ṣe kiri. Ẹ dìde fún ẹ̀tọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ gbé délẹ̀ ìlérí. Àwa lè gba ògo ilẹ̀ wa. Ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé. Ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ni mọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. Ọmọ Odùduwà ni wá. Koiki Media, àwa là ń gbé tó lárugẹ. Ètò tó mọ́jú ògbó tí wọ́n máa ní. Kásá. Ẹgbẹ́ polówó ọjà wà káyé bùbá yín jẹ. Ètò tó mọ́jú ògbó tí wọ́n máa ní. À ń gbé tó lárugẹ, à ń gbàsà lárugẹ. Ètò tó mọ́jú ògbó tí wọ́n máa ní. News and sports, ẹ máa rí gbọ́. Ètò tó mọ́jú ògbó tí wọ́n máa ní. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi ló ní kí n máa ké tantan. Koiki Media, ọ̀rọ̀ lágbájú mọ̀ mi o. Máa bá ṣẹ̀rẹ̀ lọ. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá tata o. À ń gbádùn rẹ̀, ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi, ṣé ń lọ máa fi dìbò ọ̀tẹ̀ mọ́lẹ̀ o. Ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé máa dé. Ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ o. Igbó máa wọ̀ sájòjì ò gbọ́dọ̀ wọ. Àjòjì tó bá wọ bẹ̀ á tẹ̀lé ní ẹ̀bọra. Ẹ̀yin lọ máa náwó òyìnbó tó dé. Ìgbà tó yìnbó dé o, owó náà dẹ́kun pọ̀ sí o. Koiki Media, ṣàwa ni bàbá. Koiki Media, àwọn ni bàbá. Koiki Media, àwọn ni bàbá. Àdáńtọ́, àtúnpèrè gidi. Koiki Media, àwọn ni bàbá. Àwa là ń gbé. Àwa là ń gbé tò lárugẹ jẹ́ ká jọgbọ́ o. Àbújá fẹ́tọ̀ ilẹ̀ wa, fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Ọmọ Oòduà ni wá o, kọ́kàn. Ikú tó ṣe bí lébi òsì, àdìmú bàbá iyọ̀. We bring you one closer to your doorstep. Afẹ́fẹ́ tó fẹ́ òòdù kan jòkó lára ni. Àpèrè gèdè Olódùmarè ló fún wa ṣe. Gbogbo ayé ẹ gbọ́, àwa ni bàbá o. Ẹ máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà yín wá o. Òdúdú alágbèdá ní òtítọ́ lágbèdá ní.
Àti sọ̀dálẹ̀, àti sódìgẹ̀ta. Àtúntàn, àtúnpèrègèdè. Koiki Media will bring you up closer to your doorstep. Koiki Media is around. Is around, oh. Ladies and gentlemen, ladies and gentlemen, Koiki Media is around. Koiki Media. Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́. Ẹ mọ̀ kú dédé àsìkò tí a bára wa yìí o. Mo gbà á ládùúrà pé ọdún ayọ̀ èyí tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́, tí í ṣe ọdún ní àwọn èdè Faransé nílẹ̀ French lọ́hùn-ún, wọ́n á sọ pé ọdún páàkì àbí bẹ́ẹ̀ náà ni. Ẹ̀yin ti ilẹ̀ olómìnira ti Benin lọ́hùn-ún, mo kí wa pé a kú ọdún páàkì tòní, èyí tí ó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ bíi mélòó sẹ́yìn tó fi di àkókò yìí, èyí tí àjọ lọ pàdé olùgbàlà ní Gálílì ní ọjọ́ ọ̀túnla. Mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pé a kú ọdún páàkì títí ọdún 2025 tá a wà nínú ẹ̀ yìí. Bákan náà mo kí gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi tẹ̀ ń gbọ́ mi pátápátá lórí ìkànnì aláyọ̀, ìkànnì olóríire, ìkànnì alálùbáríkà, ìkànnì tó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn. Mo kí yín bàbá, mo kí yín. Ó fi bàbá wa olùdásílẹ̀ iléeṣẹ́ yìí, mo fi kí gbogbo wa ní ọlọ́tọ̀ọ̀kùlú, ní ọlọ́kan ọ̀jọ̀kan. Bàbá wa Ọláyọmí Kóìkí, mo fi kí gbogbo wa pátápátá korogodo. Mo kẹ́yìn bàbá, bákan náà mo kẹ́yìn mọ̀mọ́ pé a kú ọdún páàkì tí a wà ń bẹ̀ yìí, èyí tí a mọ̀ sí Easter Sunday lónìí, tí ń ṣọjọ́ ìsinmi ayọ̀, ìsinmi àlùbáríkà, ìsinmi oríire náà ló máa jẹ́ fún èmi àti gbogbo yín tẹ̀ ń gbóhùn mi ní àkókò tá a wà ń bẹ̀ yìí. Bákan náà mo kí wa pé a tún kù múra ọdún páàkì yìí kan náà tí a mọ̀ sí Easter Monday, èyí tí ó ti fẹ́ẹ̀ mọ́tán, tílẹ̀ náà ti fẹ́ẹ̀ mọ́tán báyìí, tí ń jẹ́ pé gbogbo àwa ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì, àwa ẹlẹ́sìn ìgbàgbọ́, mo kí wa pé a kú ọdún páàkì. Bákan náà mo kí àwa ẹlẹ́sìn Islam náà pé a kú àsìkò ọdún èyí tí ó jẹ́ ìrun àwẹ̀ ti Ramadan, èyí tí a ti ṣe kọjá. Tẹ́ ẹ bá wò ó, a ó rí i pé ní àkókò kan náà ni ọdún páàkì àti Ramadan lọ bọ́ sí àjọ gbààwẹ̀ náà ni, bó tilẹ̀ jẹ́ pé ọdún náà ó ní ọjọ́ díẹ̀ síra wọn. Mo gbà á ládùúrà pé ayọ̀, ìdùnnú, oríire, ìfọ̀kànbalẹ̀ náà ló máa jẹ́ tèmi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media, bringing the world closer to your doorstep. Mo kí yín púpọ̀ pé ayọ̀ ló máa jẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Mo wá fi àkókò yìí mo fi kí bàbá àgbàlagbà káàbàtà, bàbá olóríire, bàbá gbogbo ọmọ mẹ̀kúnnù, bàbá tí ò fẹ́ kí àwọn ọmọ kóòtù òjíire ká gbé sínú oko ẹrú. Bàbá, mo kí yín, mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi kí yín, mo fi tológun mo fi kí yín, bákan náà mo fi tọlọ́sà mo fi kí yín. Wípé àkú òjúmọ́ tó mọ́ wa lẹ́nìí, àsìkò oríire ọdún tuntun èyí tí a tún wọ̀ nínú rẹ̀ yìí. Lágbára Ọlọ́run, ọdún ayọ̀ náà ló máa jẹ́ fún wa. Bàbá wa olóyè Pòfẹ́sọ̀ Adébánjí Akíntóyè, bàbá mo kí yín, kẹ́ẹ̀pẹ́ ẹ̀mí ọ̀la ogun lágbára Elédùmarè. Ẹ wò ó, òmìnira yìí kò ní ṣẹ̀yìn yín lágbára Ọlọ́run tàṣe Èdùmàrè. Mo wá fi kíkí yín, mo fi kí bàbá wa olóyè, bàbá dáadáa, bàbá gbogbo ọ̀dọ́,
bàbá gbogbo youth pátápátá gbòrògbòdò, bàbá gbogbo ọmọ káàárọ̀ oòjíire, bàbá wa dáadáa tí gbogbo wa ti jọ mọ̀ bí ẹni mowó. Bẹ́ẹ̀ náà ni bàbá wa olóyè Sunday ọmọ Adéyẹmọ tí gbogbo wa jọ mọ̀ sí Ìgbòho òòṣà owó, bàbá dámì ẹkùn ọkọ Fúlàní. Mo kí yín bàbá, kẹ́mi ọ̀la ogun níbi tí ẹ wà lágbára Elédùmarè, ìdùnnú àtayọ̀ ló máa jẹ́ tiyín lágbára Èdùmarè. Ògún ò ní fẹ̀jẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa wẹ̀ láṣẹ Èdùmarè. Bákan náà mo wá kí gbogbo àwa tí a jẹ́ tíìmù bàbá wa Ọláyọmí Kóyèké nígbà tí a ti ń bẹ̀rẹ̀ ètò láti bí ọjọ́ mélòó wá sẹ́yìn. Mo kí yín pé ẹ kú iṣẹ́, gbogbo ọwọ́ tí oníkálukú wa àtàwọn tó ń gbọ́ wa àtàwọn tó ń wò wá, ọwọ́ tí a fi ń tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ọwọ́ tí a fi ń gbóhùn wa yìí lágbára Elédùmarè, ọwọ́ náà a ò mọ̀ nífi gbọ́mọ sí i. Níbi tí a ti ń mówó jáde tí a fi ń ṣe dátà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lágbára Elédùmarè, ẹ wò ó, àpò náà kò mọ̀ ní ṣòfò, kò ní gbẹ. Ẹ jẹ́ n sáré yá díẹ̀ nínú ọ̀rọ̀ àwọn bàbá wa. Àwọn sọ pé mo sáré títí mo sáré tòṣó, mo rìn títí mo dé pẹ̀kun àwọn àjẹ́. Wọ́n ní mo rokoroko mo bá lágbára mẹ́ta pààlà. Wọ́n lẹ́nìkan kì í bá lágbára mẹ́ta pààlà kí wọ́n jẹ́ kó rójú sáyé tiẹ̀. Ọ̀rúnmìlà ní tó bá ṣe pèsè tèmi ni, ọwọ́ tí nkákò ẹ̀ bá gbé ara ẹ̀ ní fílù kì í fi lò lóko. Ọwọ́ tí oṣó àjẹ́ ẹlẹ́bọ lóògùn tó bá gbé lórí gbogbo àwọn ọmọ kóòtù òjìrè tá à ń jìjàǹgbara fún òmìnira ilẹ̀ Yorùbá, lágbára Elédùmarè, ọwọ́ náà wọ́n mọ̀ fi lura wọn ni, wọn ò ní fi lù wá lágbára Èdùmarè. Wọ́n wá sọ pé wọ́n gbà wọ́n tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tí mò ń bá lọ. Mò ń yà á lò ni, mo ní kí n sáré yà á lò lájọ fi ké àjọ fi ṣe àdúrà fúnra wa ni. Ó ní bọ́rọ́bọ́rọ́ náà lọ̀bọ̀ ń bọ́. Ó ní èmi mo bọ́ lọ́wọ́ oṣó, ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi, ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi, ẹ̀yin tẹ̀ ń wò mí, ẹ̀yin náà bọ́ lọ́wọ́ oṣó, ẹ bọ́ lọ́wọ́ àjẹ́, ẹ bọ́ lọ́wọ́ ẹbọ lóògùn, ẹ bọ́ lọ́rùn ní Kúránì bí àbó ní Sáàmù bí, nítorí pé bọ́rọ́bọ́rọ́ náà lọ̀bọ̀ ń bọ́. Gbogbo wa láti jọ ọ̀bọ pátápátá gbòrògbòdò lọ́la Aláwùrábí. Ẹ gbọ́, ó wá tẹ̀síwájú ńgbà tó sọ gbólóhùn kan. Ó ní ẹ̀là kì í wáyà ìmọ̀là. Ó ní èmi là fowó o, mo ti là fọlá, mo ti là fọmọ. Ó ní bẹ́ẹ̀ náà lẹ́yìn tẹ̀ ń gbọ́ mi náà lákòókò yìí àbígbàkúgbà tẹ̀ ń bá ń gbọ́ mi. Ó lẹ́yìn náà ti là fowó, ẹ̀yin náà mọ̀ ti là fọlá, ẹ mọ̀ ti là fún àìkú baálé ọ̀rọ̀. Bàbá, ẹ̀yin ìyá mi, lágbára Elédùmarè, a ò ní ṣìṣe. Ìgbà tí ó wá parí ẹ̀, ó wá fi parí ẹ̀ pé àbámọ̀dá kì í dá tiẹ̀ pọ̀ mọ́sẹ̀. Gbogbo èyí tá a wí lónìí, tá a sọ lónìí, àdúrà tá a ti ń gbà látòru wá ni, àbí láti ìbẹ̀rẹ̀ 40 ọjọ́ tá a ti wà nínú ààwẹ̀ tá a ti ń gbàbọ̀ tó wá fi di àkókò yìí, nítorí pé ó ti di dandan ni kó ṣẹ, ó ti di tàyẹ̀sẹ̀, ó ti sàn báyìí, gbàdúrà wa kọ́ mọ̀ ṣẹ ni. Nítorí pé àbámọ̀dá kì í dá tiẹ̀ pọ̀ mọ́sẹ̀, gbogbo ìtawà sọ ó ti dàṣẹ lónìí lórí àwọn ọ̀tá wa. Gbogbo ohun tá a béèrè ó ti dàṣẹ lórí ìrètí ẹnì kọ̀ọ̀kan wá ń lépa láti lè jẹ́ pé kí ájò kó tó wa lọ́wọ́. Ọmọ ti dàṣẹ láṣẹ Èdùmàrè, àṣẹ ni. Torí ẹ̀yin lẹ yẹ kẹ́ni kí n sáré yá kan kí n sáré lò ó. Ẹ̀yin bàbá mi tẹ̀ ń gbọ́ mi, ẹ mọ́ bínú, mo ti sáré fẹ́ yá a lò látara yín ni, látọ̀dọ̀ yín mo ti fẹ́ yá a lò gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo ń sọ lẹ́yìn náà fi fẹ́ gbẹnu yín sọ lónìí ní pé kó lè bá a rí bó ti yẹ kó rí. Ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀, kó ṣẹ bẹ́ẹ̀. Ẹ̀yin lẹ ní dandan ní tàìdán, ó ti di dandan kémi àti wa àtẹ̀yin tẹ̀ ń gbọ́ mi, àtẹ̀tí tó ń gbọ́ mi lónìí, àtẹ̀tí tó ń wò mí, ó ti dandan nítorí pé dandan ni tàìdán, dandan ni káwọ́ ṣe kíni, káwọ́ ṣoríire. Dandan ni ká bọ́ lọ́wọ́ oṣó, ká bọ́ lọ́wọ́ àjẹ́. Ó ti di dandan àwa gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ gbogbo àwọn ẹranko èṣù, àwọn Fúlàní ajínigbé. Ó ti dandan nítorí pé dandan ni tàìdán, àwa ti bọ́ lọ́wọ́ wọn. Iléeṣẹ́ Koiki Media bring it the work closer to your doorstep. Òun ló ní kí n bá wọn kí gbogbo yín ní pé a kú ọjọ́ ìsinmi tòní. Ọjọ́ ìsinmi ayọ̀ náà ló máa jẹ́ fún èmi àti yín. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ bí ìṣe wa náà ni pé èmi a máa fẹ́ kí èèyàn
wọ́n ń gbọ́ mi lónìí àbí ní àkókò tá a bá ti ń gbọ́ mi, èmi a máa fẹ́ kí a bá mi pín ètò tí a bá ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ ká mọ̀ pín káàkiri. Ṣé rí ètò tòní a ti ń gbọ́ bọ̀ láti ọjọ́ àná àbí ìjẹta títí tó máa fi lọ bí odidi ọ̀sẹ̀ kan náà la ó sì máa gbọ́, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa náà ni wọ́n wà nínú ilé tí wọ́n mọ̀ pé bóyá Yorùbá Nation ó ń bẹ ni àbí kò sí mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ti rò pé kò sí Yorùbá Nation mọ́, ọ̀pọ̀lọpọ̀ ti rò pé Yorùbá Nation ti kú, ṣùgbọ́n Ọlọ́run ọba Èdùmàrè tó fi bàbá wa olóyè Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà tó fi jíǹkí wa, tó pè wọ́n ní Mósè fún gbogbo àwa tí a jẹ́ ọmọ kóòtù òjìrè lónìí. Ó tún ní kí bàbá kí wọ́n tún dìde kó sọ pé ọ̀yá o, ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrè ẹ tètè lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ Ìfẹ́lódùn. Ẹgbẹ́ Ìfẹ́lódùn yìí òun lẹgbẹ́ pàtàkì, òun lẹgbẹ́ tó múnádóko, òun lẹgbẹ́ tó lè mú kí àjọ kó lóko ẹrú. Bẹ́ẹ̀ bá wò ó, ẹ rí i pé a ti gbọ́ látẹ̀yìnwá tá a ti mọ̀ pé oríṣiríṣi ẹgbẹ́ náà ló ń wà lórí ìjàǹgbara pé ká lè bọ́kò lóko ẹrú. Bákan náà ni ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà, àwọn náà ti gbégbésẹ̀ nígbà ayé tiwọn náà, ṣùgbọ́n tó o bó ṣe wo Elédùmarè náà ló ń sọ láti ẹ̀. Ọlọ́run wá sọ pé àkókò tí bàbá wa olóyè Sunday Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà náà ni èmi àti yín a ó jọ nípín, a ó jọ nípa pé báwo la ṣe fẹ́ gba òmìnira, báwo la ṣe fẹ́ bọ́kò lóko ẹrú, báwo ni àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn wa, àwọn ọmọ tá a ti bí kalẹ̀, wọn ò ṣe ní gbé sínú ìyà yìí, wọn ò ṣe ní kú sóko ẹrú yìí. Ó wà lọ́wọ́ èmi àti yín, ṣùgbọ́n bàbá wa olóyè Sunday Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà, Elédùmarè ọba mi òkè, ó gbé dìde, ó níwọ ni Mósè tó wà lákòókò yìí fún gbogbo àwọn ọmọ kóòtù òjìrì. Ọ̀yá dìde ńlẹ̀, ọ̀yá lọ bá àwọn ọmọ rẹ̀ lọ kó wọn kó lóko ẹrú Nàìjíríà tí wọ́n wà. Ṣùgbọ́n tí a bá wò ó, èmi àti yín ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò, ẹ rí i pé láti bí ọdún 4 sẹ́yìn tá a ti ń bá ètò yìí bọ̀ wá lórí pé ká lè kúrò ní òkú ẹrú, ṣùgbọ́n àwọn kọlọ̀ṣìnrín, àwọn oníṣẹ́ ibi, àwọn oníjẹkújẹ, àwọn olè, wọ̀bìà, wọ̀nbílíkì, onífùnkété, gbogbo wọn ṣe kíni, wọn ò jẹ́ kí á tètè rọ́nà lọ. Ṣùgbọ́n Elédùmarè ó tún wá ṣe kíni, ó tún wá dá wa padà. Ó ní ẹ̀yin ọmọ mi ò, ẹ dákun ẹ lọ sùn díẹ̀, ẹ jẹ́ ká sùn. A wá lọ sùn, ṣùgbọ́n gbogbo sísùn tá a sùn yẹn, ọ̀pọ̀lọpọ̀ rò pé ọmọ Yorùbá àbí Yorùbá Nation ó ti kú ni, wọn ò mọ̀ pé àgbò tó fà sẹ́yìn agbára lọ́lọ́ mú wà o. Ohun tèmi àti yín jọ mọ̀, ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lónìí, tẹ̀ ń gbọ́ mi lákòókò yìí, pé àgbò tó fà sẹ́yìn agbára lọ́lọ́ mú wà. Iná ni ọ̀rọ̀ Yorùbá Nation jẹ́. Bó bá ṣe pé nígbà náà lọ́hùn-ún, bí ọdún kan sẹ́yìn àbí ọdún 2 sẹ́yìn tí a ti ń polongo pé ẹ mọ̀mọ̀ dìbò, ẹ mọ̀mọ̀ tẹ̀ka, ẹ mọ̀mọ̀ ṣègbà, ẹ mọ̀mọ̀ ṣàwò, ṣùgbọ́n ó dàbí ìsọkúsọ létí ọmọ aráyé. Ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ ti mọ̀ pé àṣé àwọn tó ń jìjàǹgbara fún Yorùbá Nation, àṣé lóòótọ́ àti òdodo náà ni nǹkan tí wọ́n ń sọ. Tó àkókò wa tó báyìí, bàbá wa olóyè Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà wọ́n ní kí gbogbo wa ká lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ Ìfẹ́lódùn. Ẹgbẹ́ yìí òun náà lẹgbẹ́ pàtàkì tó lè mú kí gbogbo àwọn ọmọ kóòtù òjìrè ká lè bọ́kù lóko ẹrú. Ibẹ̀ la ó ti mọ gbọ́ oríṣiríṣi information tó ń bọ̀ látòkè, ní pé ẹ̀yin tẹ́ wà lé tẹ́ wà ń sàlẹ̀, kí ló ń bọ̀ látòkè, ọ̀nà wo la lè gbà tá ó fi máa gbọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ọ̀nà yìí ni a lè gbà tá ó mọ̀ fi gbọ́ nínú pàkínní ẹgbẹ́ Ìfẹ́lódùn. Ǹjẹ́ èmi àti rẹ, ǹjẹ́ a ní ìfẹ́ gẹ́gẹ́ bí àkọlé orin tó wà lórí ìkànnì yìí, Ìfẹ́lódùn? Ẹ mọ́ gbàgbé pé ẹ̀yin bàbá mi pé nǹkan parapọ̀, nǹkan mọ́lé, ṣùgbọ́n nǹkan tó parapọ̀ tí wọ́n jọ mọ́lé yìí, ìfẹ́ ni wọ́n wá ń bẹ̀ o. Tí ò bá sì fẹ́, ǹjẹ́ wọ́n lè parapọ̀ kí wọ́n mọ́lé? Ǹjẹ́ nǹkan mi ò dùn, ǹjẹ́ wọ́n lè parapọ̀ kí wọ́n jọ gbé? Bí kò ṣe pé ìfẹ́ tó ṣe pàtàkì láàrin gbogbo wọn. Ẹ wò ó, gẹ́gẹ́ bí ìṣe wa ká tó mọ̀ lọ lórí ètò, mo fi eléyìí mo fi ṣe ìfáàrà ni, gẹ́gẹ́ bí àṣẹ̀yìn bàbá wa tá a bá nínú àṣà ilẹ̀ kóòtù òjìrè. Ká tó mọ̀ lọ, ẹ jẹ́ á jọ kàn sí orin àkọmọ̀nà wa tí gbogbo wa jọ mọ̀, tí a sì gbọ́dọ̀ mọ̀ ọkàn ní gbogbo ìgbà.
òun náà ló ń lọ yìí o orin àkọmọ̀nà yìí náà ni ìjájọ tẹ̀lé bó ṣe ń lọ. Ladies and gentlemen, the national anthem of the newly formed Ududuwa Nation. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé èmi ni ìmọ́lẹ̀, ẹ̀yin ni ìmọ́lẹ̀, ògo adúláwọ̀. Èmi àti yín náà jọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Bí ò bá wà jẹ́ bẹ́ẹ̀, ìjẹ́ a lè jọ pàdé lórí ìkànnì báyìí. Ṣùgbọ́n torí pé èmi àti yín náà ni ògo adúláwọ̀, àwa náà la lè yọ ara wa kúrò lóko ẹrú. Bí ò bá sí àwa, ǹjẹ́ èèyàn ń bẹ mọ́? Ǹjẹ́ nǹkan ń bẹ bí? Ẹ wò ó, àwọn onígbàra wa lákòókò púpọ̀ torí pé ohun tí mo sáré wá sí òun náà ni pé mo fẹ́ fi tó gbogbo àwọn èèyàn wa létí gẹ́gẹ́ bí bàbá wa olóyè Sunday Ìgbòho Òòṣà Owó Baba Dami ìṣìṣọ pé kí a sọ fún gbogbo tolórí tẹlẹ́mù tọmọdé tàgbà tá a fẹ́ kó lóko ẹrú, tá a fẹ́ gbọ́kò lọ́wọ́ ogun Fúlàní àgbẹ̀nipa. Bàbá ní a sọ fún wa pé ẹ jẹ́ kí gbogbo wa kájọ lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ ìfẹ́ ló dùn. Bẹ́ẹ̀ bá wò ó, kò sẹ́ni tí ò mọ̀ pé ìjàngbara ilẹ̀ Yorùbá látọjọ́ tó ti pẹ́ iná ló ti ń bọ̀. Nígbà tèmi àti yín ta ọjọ́ tí ìgbọ́n ń gbà wọ́n náà, àwọn tó ti wà ńbẹ̀ tí wọ́n ti gbọ́n tí wọ́n ti mọ̀, àwọn mọ̀ lórí ìkànnì yìí wọ́n wà ńbẹ̀. Ṣùgbọ́n àwa táyé pé a ò mọ̀gbà náà lọ́hùn-ún, ọ̀pọ̀lọpọ̀ wa la fẹ́ẹ̀ pọ̀ ju àwọn tó mọ̀ lọ. Ṣùgbọ́n Ọlọ́run wá kádàrá pé kémi àti yín kó sojú ẹ̀mí wa pé àníṣe ìjàngbara ilẹ̀ Yorùbá, gómìnira ilẹ̀ Yorùbá kó lè bá a dúró, yóò sojú èmi, yóò sojú ìwọ tó ń gbọ́ mi. Lẹ́lẹ́dùmarè fi dá èmi àti rẹ sí lọ́jọ́ òní. Ó wá lo Mósè kan, ó gbé Mósè ọmọ Adéyẹmọ, ó gbé dìde fún wa pé tá a bá ní kí gbogbo yín kẹjọ kó jáde lẹ́ẹ̀kan náà wòǹdọ̀rùkù, ó ṣeéṣe ká mọ̀ gbọ́ra wáyé. Ṣùgbọ́n ká lè bá a gbọ́ra wáyé, ká lè bá a ní ìtọ́sọ́nà ló fi olóyè Mọ́jàsọ́lá bàbá Owó Baba Dami ó fi ṣe áńgẹ́lì fún wa wípé òun ni olùdarí yín, òun lolùwakọ̀ yín, òun ni ẹni tí ó wà yín tí ò ní wà yín sóko ìparun. Bàbá wa ní a sọ fún gbogbo wa pé ẹ jẹ́ kí gbogbo wa ká lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ ìfẹ́ ló dùn. Tó bá ṣe pé lóòótọ́ àti lódodo iná ni gbogbo wa ń jà fún òmìnira ilẹ̀ káàárọ̀ oòjíire, la fẹ́ bọ́ kúrò lóko ẹrú. Tó bá ṣe pé lóòótọ́ kò jẹ́ pé owó iná ni gbogbo wa ń lépa nípa ìjàngbara yìí. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí
nínú ìjàngbara yìí owó lọ́pọ̀lọpọ̀ ń wá káàkiri. Ìjàngbara sì ní kì í ṣe olóṣèlú, ọ̀tọ̀ lòṣèlú, ọ̀tọ̀ ní ìjàngbara. ìwọ tó o fẹ́ jìjàngbara, tó o fẹ́ jà fún àwọn ọ̀rọ̀mọdọ́mọ rẹ pé ìwọ ò fẹ́ kí wọ́n jìyà mọ́, ìwọ fẹ́ kí wọ́n bọ́ kúrò lóko ẹrú, ó ti di dandan wàá ná ara rẹ àti ohun tọ́lọ́run bá yọ̀ǹda fún ọ láti ná síbẹ̀. Bàbá wa ní á sọ fún wa pé ẹ dákun, mo rọ̀ wá gbogbo ẹ̀yin bàbá mi tẹ̀ ń gbọ́ mi nílé lóko, lájò lódò lókè òkun, lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà ń bẹ̀ yìí, Nàìjíríà ni o, Nàìjíríà náà lórílẹ̀‐èdè tá a wà ń bẹ̀ yìí, ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ kóòtù òjíire tẹ̀ ń gbọ́ mi. Bàbá wa olóyè Mọ́jàsọ́lá ní á sọ fún yín pé tó bá ṣe pé lóòótọ́ àti lódodo lẹ fẹ́ ká kúrò nínú ìyà yìí, ẹ sì fẹ́ ká kúrò ní oko ẹrú yìí, ẹ lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ Ìfẹ́lódùn. Bẹ́ẹ̀ bá ti darapọ̀ mọ́ ẹgbẹ́ Ìfẹ́lódùn yìí, àjọmọ wa mú ìmọ̀ràn wá lọ́tún àti lósì, àjọmọ gbé yẹ̀wò, torí pé ọgbọ́n ẹnìkan kò ṣeé mú ṣe bí kò ṣe pé ọgbọ́n ọlọ́gbọ́n náà la fi ń sọgbọ́n, ẹ̀yin àgbà náà ẹ sọ bẹ́ẹ̀. Ìdí pàtàkì rèé tí bàbá fi ní gẹ́gẹ́ bí àwọn ará aṣáájú, àwọn bàbá wa bíi bàbá wa Awólọ́wọ̀, Ọbáfẹ́mi Awólọ́wọ̀, nígbà tí àwọn náà fi gbé ẹgbẹ́ náà kalẹ̀, àbí ńgbà tí bàbá wa bàbá Kàbàtà, bàbá olóríire, bàbá tí igba ọdún kan ló máa jẹ́ fún wọn lókè èèpẹ̀, bàbá wa Professor Adébánjí Akíntóyè, ṣé ńgbà táwọn náà pé ẹgbẹ́ náà jọ tí wọ́n pè ní ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà náà la fẹ́ sọ ni. Bàbá wà pẹ̀lú pé àníṣe ìyà ò gbọdọ̀ jẹ ọmọ kóòtù òjíire mọ́, torí pé àwọn òyìnbó yìí wọ́n ti kó wa lẹ́rú, wọ́n kó wa lẹ́rú ó ti pọ̀ jù. Ìgbà wọn tún wá ṣe pàǹbàbí rẹ̀ tí wọ́n tún wá fìyà jẹ ọmọ Yorùbá, ẹ̀ wá wo nǹkan bí àwọn ìran tí Ọlọ́run ti kọ̀, tọ́lọ́run ti hàlákà nígbà yẹn náà lọ́hùn-ún. Àwọn ọ̀rọ̀ Fúlàní tí wọn ò níran, tí wọn ò nílé, tí wọn ò ní ibùjókòó, àwọn ni wọ́n á lò ní pàṣán fáwọn ọmọ kóòtù òjíire lónìí. Ṣùgbọ́n bá a bá fẹ́ bọ́ ń bẹ̀, Elédùmarè wá gbé bàbá wa dìde àti bàbá wa olóyè Mọ́jàsọ́lá pé àníṣe ẹ̀yin ni ẹ jẹ́ atọ́kùn àwọn ọmọ kóòtù òjíire. Kò ní bàjẹ́ fẹ́mi àti yín, ẹ jẹ́ á jọ lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ Ìfẹ́lódùn. Àwa tá à ń gbọ́, bóyá a ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ lónìí, àbá tí ń gbọ́ tẹ́lẹ̀, àwa wò pé ẹgbẹ́ Ìfẹ́lódùn tí wọ́n ń pariwo yìí kò láǹfààní, àǹfààní pọ̀ jàǹtìrẹrẹ ń bẹ. Àǹfààní tó wà ń bẹ pọ̀, torí tá a bá gbòmìnira tán, oore ọ̀fẹ́ ńlá ló jẹ́ fún ọmọ kóòtù òjíire, pàápàá jùlọ àwa ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé àti lágbà. Ó ṣe pàtàkì fún wa, ẹ jẹ́ á jọ lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ Ìfẹ́lódùn. Eléyìí lẹ́gbẹ́ tèmi, eléyìí lẹ́gbẹ́ tèmi, eléyìí lẹ́gbẹ́ tèmi, tàmọ̀dún tẹ́gbẹ́ tèmi. Tá a bá tètè fẹ́ lọ, ẹ jẹ́ á fìmọ̀ ṣọ̀kan sójú kan, torí bí ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ tó wà lọ́tún lósì, ohun tó kálukú jẹ ló ń kálukú wá kì. Ẹ sì mọ́ gbàgbé pé nínú ẹgbẹ́ Yorùbá Nation yìí, kó tó di pódì Ìfẹ́lódùn, ibẹ̀ náà ni oníkálukú wa ti ń yà káàkiri ibi tá à ń yà kí. Ẹ má jẹ́ káwọn olóṣèlú tí wọ́n ń lò yín, ìbọn lọ sọ pé tí wọ́n ń lò wá, olóṣèlú tó ń lo ẹ̀yin kọ̀ọ̀kan, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ èpò nínú àlìkámà, àkókò ní láti ronúpìwàdà fún yín. Ẹ jẹ́ kí ìrìn àjò yín, ẹ jẹ́ n ṣàdúrà yìí fún yín, irú ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ àti gbogbo àwa tí à ń wá oríire fún ilẹ̀ kóòtù òjíire. Mo gbà ládùúrà, mo fi ọlá
àjíǹde Jésù Kristi, ìgbà tó sọ nínú ìwé mímọ́ ọ̀rọ̀ rẹ̀ pé òun ó kú òun ó sì jíǹde níjọ́ kẹta. Mo wá yá ń bẹ̀ mo wá fi ṣàdúrà fún gbogbo wa pé gbogbo ohun tó ti dòkú nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa, oríire wa ló dòkú ni, ìṣerere wa ló ti dòkú ni, àṣeyọrí wa ló ti dòkú ni, iṣẹ́ wa ló ti dòkú ni, nítorí ọlá àjíǹde ti Kristi èyí tí à ń ṣe àyájọ́ rẹ̀ láti àkókò yìí lọ. Mo gbà á ládùúrà pé gbogbo ohun tó ti dòkú nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa ó yá kó máa jí dìde láti ṣe Èdùmàrè. Bó ṣe wá ń jí dìde láti Èdùmàrè tó ti ń jí dìde yìí, mo gbà á ládùúrà pé lórí ìran ọmọ Yorùbá, lórí ìran kóòtù òjíire, ká lè bá àbọ́kù lóko ẹrú, ibẹ̀ la ó máa lò sí láti ṣe Èdùmàrè. A ò ní lò sọ́nà ìbànújẹ́. Bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀, tá a bá gbàgbé, pàápàá jùlọ àwọn tẹ jáwé bàbá wa tẹ ti mọ̀ ń pa wọn gbà náà lọ́hùn-ún, bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé àwa ń gbọ́ nínú ìtàn. Ẹ̀yin lẹ sọ pé àrọ́bá òun ní bàbá ìtàn. Ẹ dákun, mo fẹ́ kẹ́ ẹ bá mi sí àwọn ètò yìí, ẹ bá mi sí ètò yìí, ẹ bá mi pín ètò yìí, ẹ bá mi pín ètò yìí, torí pé àrọ́bá ní bàbá ìtàn. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ọ̀tí ẹ̀ sí ń bẹ̀ nígbà náà, ṣùgbọ́n nínú àwọn ìtàn tí à ń gbọ́ àti àkọsílẹ̀ ní pé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àwọn ni wọ́n kọ́kọ́ dá ẹgbẹ́ sílẹ̀ tí wọ́n pè ní ẹgbẹ́ Oòduà. Ẹgbẹ́ Oòduà yìí òun náà mọ̀ ló padà wá di Afẹ́nifẹ́re. Afẹ́nifẹ́re ni wọ́n pè nígbà náà lọ́hùn-ún, ṣùgbọ́n wọ́n gbìyànjú, wọ́n tiraka, wọ́n sa gbogbo ipá wọn láti lè jẹ́ pé kí ọmọ kóòtù òjìrè lè bọ́ sí ipò àlàáfíà, ṣùgbọ́n kò ṣe ńgbà náà. Bàbá wa tí gbogbo wa jọ mọ̀ lónìí, tọ́lọ́hùn ní kí bàbá ó tiẹ̀ dúró wípé wọ bàbá yìí ó yá dúró de àwọn ọmọ tí ń bọ̀, àsìkò rò tí ì tó ò lé tí ì lọ, iṣẹ́ tá a gbéran ò tí ì jẹ, ò tí ì jẹ́ṣẹ́ tá a gbéran. Ibi tá ti mọ̀ pé olóríire ńlá ni bàbá, èrò pọ́mọ kan wà lónìí tá a bí lónìí, bóyá ó ti ń fẹsẹ̀ tẹ̀lẹ̀ àbí kò tí ì fẹsẹ̀ tẹ̀lẹ̀, yóò ti mọ gbọ́ láti inú oyún pé ilé ayé tí mò ń lọ yìí, ilé ayé ìjàngbara ọmọ Yorùbá mọ̀ ni. Bàbá kan ni bàbá tá à ń pè ní Professor Adébánjí Akíntóyè, òun ni Elédùmarè dá dúró de gbogbo àwa ọmọ mẹ̀kúnnù láti lè jẹ́ pé kí gbogbo wa ká lè jọ ọmọ bàbá. Ìbá dára kó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń gbọ́ mi lónìí, ó máa ń ṣe mí láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń gbọ́ pé làjọ wà lórí ṣọ́ọ̀bù pé ká gbòmìnira, ká gbòmìnira. Tó bá ṣe pé bá a ṣe ń pariwo ká gbòmìnira yìí la bá jọ ń sọ fún gbogbo àwọn ọmọ tá a bí nínú, ó ṣeé ṣe kí ohun tá à ń sọ yìí kó ti ṣe. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa a ò sọ fáwọn ọmọ wa. Ẹ mọ̀ pé mo yà lọ yìí, ẹ mọ̀ pé bo ni mo tún yà lọ yìí. Ìbá dára kẹ́ ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ tá a bí, ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ọ̀nà kan gbòógì tá a lè fi bọ́ kúrò lóko ẹrú, òun náà ni Yorùbá Nation. Ẹgbẹ́ kan pàtàkì tó lè mú wa kúrò lóko ẹrú yìí, òun náà ni ẹgbẹ́ Ìfẹ́lódùn. Ọ̀pọ̀lọpọ̀ wa la mú owó tabua, owó tó jọjú, a fi ra fóònù, a fi rà fáwọn ọmọ wa, a fi ra pọ̀táàbù. Ẹ mọ̀ pé mo lọ sí èdè ilẹ̀ olómìnira ti Benin, pọ̀táàbù náà ni wọ́n ń pè lọ́dọ̀ tiwọn, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá à ń pè ní fóònù lọ́dọ̀ tí àwọn àpè ní pọ̀táàbù ń bẹ. Gbogbo wa là ń mówó là á fi ra fóònù fáwọn ọmọ, pàápàá jùlọ àwọn ọmọ náà tún rèé, ẹjẹ́ àti bíbà yìí wò ó, àwọn ọmọ náà fẹ́ ṣe wáìkì báyìí o.
iléèwé wọ́n compulsory ẹ̀ fún wọn pé oníkálukú wọn kí wọ́n lọ gẹ́ẹ̀tì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tí ń ṣe pọ̀táàbù tí àfi ń gbọ́ ohùn ara wa nísìnyí. ẹ jẹ́ á wòye owó tá a fi rà á. ǹjẹ́ bá a ṣe fi owó tabua yìí tá a fi ra nǹkan yìí fáwọn ọmọ yìí nínú nàìjíríà tá a wà yìí, kí ló dé tèmi àti yín tá ò lè jọ báwọn ọmọ náà sọ̀rọ̀ pé ọ̀nà rẹ o, torí pé ìwọ náà ti bọ́nú ayé báyìí, ó sì sojú ẹ̀mí ẹ láti lè gba òmìnira. ẹ̀rọ tó o gbé dání yìí kìí ṣe ẹ̀rọ pé kó o mọ̀ fi wo àwòrán lásán àbí kó o mọ̀ fi ṣe yahoo, bí kò ṣe pé kó o lò ó sí ọ̀nà tó jẹ́ pé yóò tọ́ fún ìwọ àtèmi àti gbogbo àwọn ọmọ tí ń bọ̀ láti inú tiẹ̀ náà. ọ̀pọ̀lọpọ̀ wa la àyà lọ síbẹ̀, ṣùgbọ́n mò ń fi àkókò yìí, mò ń fi oore ọ̀fẹ́ àti àkókò tá a wà yìí, mo fi ń rọ̀ wá, ẹ jẹ́ á sọ fáwọn ọmọ wa, ẹ jẹ́ á gbé wọn wọlé, ẹ jẹ́ á pè wọ́n jókòó wípé ọ̀nà kan gbòógì tí a lè gbà tá ò fi bọ́ kúrò lóko ẹrú, òun náà lájọ wà yìí. ẹ jẹ́ á kó àwọn ọmọ wa wọlé sínú ẹgbẹ́ ìfẹ́lódùn. ẹgbẹ́ ìfẹ́lódùn kìí ṣe pé àwọn àgbàlagbà tó ti darúgbó kùjẹ́kùjẹ́ ni wọ́n ń pè níbẹ̀. lóòótọ́ à ń pè wọ́n fún ìmọ̀ràn, ṣùgbọ́n àwa tá a jẹ́ ọ̀dọ́, àwa tá a jẹ́ youth, àwa gangan ni à ń pè sínú ẹgbẹ́ ìfẹ́lódùn. nítorí pàwa ni ọjọ́ ọ̀la lórílẹ̀‐èdè olómìnira ti Yorùbá, tilẹ̀ kóòtù òjíire. bá a bá gbàgbé, a ó rí pé ó ti ń tó bí ọdún méjì bọ̀ sẹ́yìn báyìí, ó ti ń wọ ọdún méjì bọ̀ báyìí tí bàbá wa olóyè Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà tí wọ́n ti gbé ẹgbẹ́ ìfẹ́lódùn tí wọ́n ti gbé kalẹ̀ fún ìjàǹgbara àwọn ọmọ kóòtù òjíire. bá a bá wá wò ó, a ó rí i pé oríṣiríṣi àwọn nǹkan ló ń ṣe àtakò lórí ìrìn àjò ẹgbẹ́ yìí, ṣùgbọ́n Elédùmarè tó dá èmi àti yín, ó sọ pé àkókò tá a wà yìí, ọdún 2025 yìí, ìjámọ̀ ti dópin, gẹ́gẹ́ bí orin àwọn onígbàgbọ́ tá a wà náà dún ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí pé ìjà dópin ogun ti ṣẹ́. bàbá mi, ẹ̀gbọ́n mi bí, ìjà ti dópin lọ́dún 2025 tá a wà nù rẹ̀ yìí, ogun mọ̀ ti ṣẹ́ fáwọn ọmọ kóòtù òjíire. ẹ jẹ́ ìwá sọ fún wa, àwa tá a fẹ́ darapọ̀, bóyá a ti darapọ̀ mọ́ ẹgbẹ́ ìfẹ́lódùn. nínú ẹgbẹ́ ìfẹ́lódùn, oríṣiríṣi àwọn òfin iná ló wà ńbẹ̀. mo fẹ́ fi eléyìí ṣe àfikún fún wa wípé ìgbà tá a bá ti ń wọnú ẹgbẹ́ ìfẹ́lódùn, ẹ jẹ́ á fi ìmọ̀ ṣọ̀kan, ẹ jẹ́ á fi inú kan, ẹ jẹ́ á fi wọnú rẹ̀. bá a bá wá ti ń wọnú ẹ̀, ẹgbẹ́ ìfẹ́lódùn kò fi ààyè sílẹ̀ láti gbé fídíò tàbí àwòrán kan tí ò jẹ mọ́ ohun tá a gbé dání ń bẹ̀, ẹ mọ́ gbé wọlé síbẹ̀ o. bó o bá ti ń wọnú ẹgbẹ́ ìfẹ́lódùn, tó o ti ń wọnú ìkànnì yìí, mọ́ torí pé à ń sọdún àyájọ́ Jésù Kristi, àwa ń gbé àwòrán Kristi àbí àwòrán ànábì àbí fídíò kan tó ti lọ, bóyá ogun Fúlàní kan àbí ogun bòròró kan, àbí bí wọ́n ṣe ń dúnbú ara wọn ló wá ń sọ sínú ẹ̀. ó ṣeé ṣe kí o bá ìjákulẹ̀ díẹ̀ pàdé ńbẹ̀. èmi àti yín, a ò ní bá ìjákulẹ̀ pàdé láṣẹ Èdùmàrè. eléyìí jẹ́ ìkéde pàtàkì fún wa. kí n wá tó máa lọ, èyí tí màá fi mẹ́nu dúró torí àkókò wa, ẹgbẹ́ ìfẹ́lódùn tá à ń sọ yìí, ó kó ẹ̀ka tó pọ̀, ó kó nǹkan tó pọ̀ sínú. báwo ló ṣe kó nǹkan tó pọ̀ sínú? tẹ́ ẹ bá wọnú ẹgbẹ́ ìfẹ́lódùn tá à ń sọ yìí, gbogbo wa ti wà ńbẹ̀. ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan, ẹgbẹ́ ìfẹ́lódùn
ó wà ńbẹ̀. Ṣé ẹ wá rẹ́gbẹ́ ìfẹ́lódùn yìí bá a ṣe ní àpapọ̀ èyí tí ó kó gbogbo wa pọ̀, àti Ọ̀yọ́ ni, Lagos ni, Èkó èyí tá a mọ̀ sí Èkó àbí Ọ̀ṣun state, Ògùn state, Ondo state, tó kó gbogbo wa pọ̀, ìyẹn wà. Èmi tún wá bọ̀lọ̀ wà lábẹ́ òun ló kó nǹkan tó pọ̀ tí mo sọ pé ó kó ohun tó pọ̀ jọ. Ìpínlẹ̀ kọ̀ọ̀kan tá à ń sọ yìí, àwọn náà ní local government kọ̀ọ̀kan. Local government kọ̀ọ̀kan yìí òun náà bọ̀lọ̀ ní ẹgbẹ́ ìfẹ́lódùn yìí. Ó ṣe pàtàkì fún wa kí local government kọ̀ọ̀kan kóun náà ní ẹgbẹ́ ìfẹ́lódùn yìí látara ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá yìí. Ìdí ni pé bí ó bá sí ẹgbẹ́ ìfẹ́lódùn yìí, ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń jìjàǹgbara lónìí, ọ̀pọ̀lọpọ̀ ò ní mọ nǹkan tó ń lọ àbí ohun tó ń bọ̀. Ṣùgbọ́n ká lè bá a ní orí ọ̀fẹ́ ohun tó ń lọ àti ohun tó ń bọ̀, bá a ṣe ní àpapọ̀ bẹ́ẹ̀ náà ló ní ti ìpínlẹ̀ kọ̀ọ̀kan, bẹ́ẹ̀ náà ló ní ti local government kọ̀ọ̀kan. Eléyìí ó ṣe pàtàkì fún gbogbo àwa tí a jẹ́ ọ̀gá lọ́gàá, tá a jẹ́ olórí, tá a di agbọn kọ̀ọ̀kan mú. Ó ṣe pàtàkì fún wa torí pé rálì tó ń bọ̀ lọ́nà yìí kìí ṣe pé gbogbo èèyàn pátápátá iná ni ó fi kó sínú ìfẹ́lódùn àpapọ̀ tá à ń sọ yìí. Ṣùgbọ́n látara pé local government ní, state ní, nígbà tá a ti ní ti state, a ó ní ti local government. Látara yìí náà ni a ó ti generate gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn sínú ẹgbẹ́ ìfẹ́lódùn. Ìdí pàtàkì nìyí tí mo sáré fi mú àǹfààní yìí wá fún wa pé bí a ó ṣètò ètò yìí, mo sọ pé àwọn nǹkan wọ̀nyí, ìfẹ́lódùn ó kó nǹkan tó pọ̀ ó kó sínú. Mo gbà á ládùúrà pé èmi àti yín a ò ní jẹ̀bàjẹ́, a ò ní jẹ̀korò, ìkorò ò ní wọyọ̀ àní ẹnìkọ̀ọ̀kan wa láṣẹ Èdùmàrè. Koiki Media bringing the world closer to your doorstep. Wọ́n ní kí n kí gbogbo lé o. Ìkéde pàtàkì yìí lẹ́ẹ̀kan sí ó ń wáyé láti inú iléeṣẹ́ Koiki Media bringing the world closer to your doorstep. Ẹ bá mi pín ètò yìí káàkiri fún gbogbo ọmọ kóòtù òjíire. Tó kí n tó mọ̀ wá lọ, mo wá fẹ́ fi eléyìí kásẹ̀ rẹ̀ ńlẹ̀. Àwa tá a jẹ́ ọ̀dọ́, pàápàá jùlọ ìletò kọ̀ọ̀kan, kí ni ìmúrasílẹ̀ èmi àti yín pẹ̀lú mega rally tó ń bọ̀ yìí? Ṣé lóòótọ́ àti lódodo là ń múra sílẹ̀? Ǹjẹ́ ò ń múra sílẹ̀? Tẹ́ ẹ bá wo flyer kan jáde tí ó ní pé láti bí ọjọ́ mẹ́ta mẹ́rin àbí nǹkan lọ sẹ́yìn ló ti ń jáde, tá a ti ń rí lórí ìkànnì pé are you ready? Question náà ló wà ńbẹ̀. Are you ready? Ṣé ẹ ready? Ṣémi àti yín ti ready bí? Ìpè kí rálì náà mọ bọ̀. Ṣé kì í ṣe pé ọ̀rọ̀ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán èrè fẹ́tà kí n bára wa sọ tá a ríra wa yìí? Iná là ń sọ. A ti kọ́ ẹ̀kọ́ lóríṣiríṣi ọ̀nà sẹ́yìn nígbà tí gbogbo ẹ̀ ń wó kùsùkùsù. Oríṣiríṣi ẹ̀kọ́ la ti kọ́ nípa ìrìn àjò struggle Yorùbá nation yìí. Ṣùgbọ́n àkókò wa tó báyìí, ìjẹ́ lóòótọ́ àti lódodo, ìjọ ò ti rẹ́dì, ìjọ ò ti ṣetán láti jáde. Nígbà tí aago náà bá dún, nígbà tí Jésù tó jọ jókòó pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀,
ó sọ fún Pétérù ńgbà náà lọ́hùn pé yóò ṣẹ́wọ̀n nígbà mẹ́ta, wípé àkùkọ kọ nígbà mẹ́ta, torí pé yóò ṣẹ́ Jésù ńgbà náà ni. ṣùgbọ́n kí ni Pétérù sọ ńgbà náà? Pétérù pé ó sọ pé bó ṣe kúkú bó ṣe yíyè àjọ ń lọ níṣẹ́. ṣùgbọ́n ńgbà tí ọjọ́ náà dé, tí àkókò tó, tí aago náà lù, àkùkọ mọ̀kọ gẹ́gẹ́ bí Jésù ṣe sọ ńgbà náà. àkùkọ náà kọ, Pétérù mọ̀ sẹ́ Jésù. ǹjẹ́ èmi àti rẹ lónìí, ǹjẹ́ àti sẹ́ bàbá wa Professor Adébánjí Akíntóyè? ǹjẹ́ èmi àti rẹ, ǹjẹ́ ò tí ì sẹ́ bàbá wa olóyè Sunday Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà? tó o bá wá tí ì sẹ́, ìbá dára kó o ronú pìwàdà látàkókò yìí lọ. mo sọ̀rọ̀ ẹ̀ di Pétérù, mo sọ̀rọ̀ rẹ̀ di Pétérù. ọ̀gbọ́ tó ń gbọ́ mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, mo gbà á ládùúrà pé ilẹ̀ olómìnira èyí tèmi àti ń jọ ń lépa, a ó jọ débẹ̀ láyọ̀ àti àlàáfíà. Pétérù padà rí oore ọ̀fẹ́ gbà lọ́wọ́ Kristi. pé gbòmò ń yà lọ yìí, ẹ mọ́ bínú, ọ̀rọ̀ náà ló débẹ̀. tí Pétérù ọ̀bá padà lọ wólẹ̀ níwájú Kristi nígbà náà, ó ṣeé ṣe kóun náà ṣe kíni, kóun náà pàdánù gẹ́gẹ́ bí Júdásì ṣe pàdánù. àbẹ́ ẹ̀ mọ̀ pé Júdásì pàdánù. ìwọ́n tó sọra ẹ̀ di Júdásì nínú ìrìn àjò Yorùbá nation, ìbá dára kó o ronú pìwàdà. ìwọ Júdásì tó wà nínú struggle Yorùbá nation, ó dára látàkókò yìí lọ kó o ronú pìwàdà, kó o má bàa kàgbákò, kó o má bàa dẹ̀gbẹ́ ìrìn àjò rẹ, kó o má bàa dàbí ìrìn àjò Júdásì. nígbà Jésù sọ fáwọn ọmọ ẹ̀yìn ń jọ wọn lánàá, nígbà kan rí Júdásì, Júdásì sọ pé èmi bí, kálẹ̀ pé ẹ mọ́ gbàgbé pé kálukú ló ń béèrè pé èmi bí, èmi bí. ṣùgbọ́n ńgbà tó kan ojú Júdásì ńkọ́, Jésù mọ̀ sọ fún Júdásì pé ìwọ wí, òwe ló fi sọ̀rọ̀, ìwọ wí. ǹjẹ́ wọn ní òwí lónìí nígbà bàbá wo olóyè Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà ń sọ̀rọ̀? ǹjẹ́ òwí? ó lè mọ́ mú àwọn ẹranko èṣù yìí lọ sọ́dọ̀ bàbá, ṣùgbọ́n nínú ìsọ̀rọ̀ rẹ àti nínú ìṣesí rẹ, ǹjẹ́ ò ti gba owó ẹ̀yìn? ìdí nìyí tí mo fi yà lọ bẹ̀ wípé aago ti lù. aago tó wá lù yìí, ìbá dáa kó o ronú pìwàdà lórí aago yìí, torí tí aago náà bá dún gbọ̀ngàn tó o bá ronú pìwàdà, Elédùmarè ò ní jẹ́ kó o gbógun lọ. èmi àti rẹ a ò ní gbógun lọ o. ilẹ̀ káàró òjìrè á gbẹ̀nìkọ̀ọ̀kan wa, alálẹ̀ á gbè wá o, láṣẹ Èdùmàrè. iléeṣẹ́ Koiki Media bring it work closer to your doorstep. ó ní kí n kéde fún gbogbo wa pé ẹ jẹ́ a sọ fún tolórí tẹlẹ́mù káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé, ibi gbogbo kí ọmọ kóòtù òjìrè wà, pé ẹ lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ Ìfẹ́lódùn. òun lẹgbẹ́ pàtàkì tó lè mú wa kó lóko ẹrú. tó a ò ní rí jù báyìí lọ fún tọjọ́ òní, tí ń ṣe 20 inú oṣù kẹrin ọdún 2025, tí ọjọ́ òní jẹ́ ọjọ́ àyájọ́ Easter Sunday, tí Jésù jíǹde, tí ó jíǹde kúrò nínú òkú, tá ò lọ pàdé ẹ̀ ní Gálílì ní ìdájí ọ̀la, tí ń ṣe ọjọ́ ajé. mo kí gbogbo ẹ̀yin bàbá mi àti ẹ̀yin ìyá mi tí ẹ̀ ń gbóhùn mi látòórọ̀ pé ẹ mọ́ bínú pé mo gbà wá lákòókò. kò ní bàjẹ́ fèmí àti yín láṣẹ Èdùmàrè.
Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ìṣe wa ni ní gbogbo ìgbà tí a bá ti wà lórí ètò, orin táwọn fi dágbére fúnra wa òun náà ni àkọmọ̀nà wa, èyí tí a mọ̀ sí orin Yorùbá Nation, anthem wa náà nìyẹn. Ṣùgbọ́n mo tún rọ̀ wá lẹ́ẹ̀kan sí i, ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ á ṣẹ̀ṣẹ̀ mọ darapọ̀ mọ́ ètò yìí bóyá nígbà tá a bá parí ètò náà lámọ̀ wò ó. Ẹ dákun bá a bá ṣe ń wọlé tí à ń wò ó, ẹ jẹ́ á mọ̀ pín ètò yìí ká mọ̀ pín sí gbogbo ìkànnì pátápátá orogodo. Láṣẹ Èdùmàrè kò ní bàjẹ́ fún wa. Ilẹ̀ lérí, ilẹ̀ ayọ̀, ilẹ̀ àlàáfíà tí kálukú wa ń lépa tájọ ń jà fún, èmi àti yín a ó jọ débẹ̀ láṣẹ Èdùmàrè. Bàbá wa olórí gbogbo wa káàbàtà fún ẹgbẹ́ Ìfẹ́lódùn, bàbá mo kí yín o, Kẹ́mi Ọláògùn. Bàbá mo kí yín púpọ̀. Bàbá yìí mo kí yín o, nǹkan ò ní sọmọ fún yín lágbára Elédùmarè. Àwọn ọmọ yín tí wọ́n tara yín jáde tẹ́lẹ́dùmarè gbélé yín lọ́wọ́, tí wọ́n ní àníṣe àwọn ọmọ yìí wọ́n ní látara yín ló ti jáde wá, wọn ò ní yẹ̀kú mọ́ yín lọ́wọ́. Wọn ò ní yẹ̀kú mọ́ yín lọ́wọ́. Bákan náà àwa náà tí ẹ sì kó sábẹ́ tẹ́ ẹ kó sòdí, gbogbo ọmọ kóòtù òjíire tẹ́ ẹ kó sòdí, lágbára Elédùmarè ẹnì kọ̀ọ̀kan wa a ò ní yọ sọnù bí ọmọ wọ̀. Oore ọ̀fẹ́ ńlá pàtàkì iná ni bàbá yìí iná ni wọ́n ní. Bàbá wa tí mò ń ké sí, tí mò ń dárúkọ, gbogbo wa ti mọ̀ wọ́n, bàbá wa Gani Alágbàlá. Bàbá kò ní bàjẹ́ fún yín láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ wà ní diaspora pátápátá, àtẹ̀yìn ìyá mi náà mo kí yín o, ní pé àpò ọdún àṣeyí ṣàmọ́dún, ìgbà ọdún kan ló máa jẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa láṣẹ Èdùmàrè. A máa fi èbí báyìí a máa fi ṣe lọ. Ladies and gentlemen, national anthem of the newly formed Udiliwa Nation. Tẹ̀síwájú fọ̀pọ̀ yìí.